ẹja lónìí fún lèmi jẹ́ o àbẹ̀kẹ́ ni mi àjífọ́jọ́ gbogbo dára bí ẹ̀gbin mo ní wí fún gbogbo mùtímù wà ní Bísí Ológe TV ni ẹ mọ̀ wò Bísí Ológe show gbajúgbajà ni wọ́n o bẹ́ẹ̀ bá rí wọn mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe Bísí Ológe fúnra ara rẹ̀ ń kọ́ ọmọ nọ́mù lóró òkè àṣẹ́hùn lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ Bísí Ológe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni àní Abẹ́òkúta tẹ́tẹ́ orí àpáta wọn fi ṣẹlẹ̀ mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkàn mi nìjọ mo ní ẹ wá fòrò yan mi ńlẹ̀ wọ́n ní ẹja lónìí bú kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ àní kàkà kan fòrò yan nílé igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò ó bomi ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́ Àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá ire lójú wáyọ́mọ́ rí ire lójú owó yọ́mọ́ rí Bísí Ológe show ni ẹ mọ́ tẹ́tí sí kẹ́ ẹ mọ́ wò ó. àdánwò ní báyìí. ọpẹ́ ńlá ni fún Ọlọ́run ọba Ọlọ́run tó mú ọjọ́ òní wá nírọ̀rùn Ọlọ́run tó fi ọjọ́ yìí pé fún wa lẹ́mìí jẹ́ àpàdé lọ́dún tó ń bọ̀ nínú àlàáfíà rẹ̀ Ọlọ́run dẹ̀ kọ́ lákọọ́lẹ̀ pé òun ti gbọ́. Tójú bọ̀ lẹ́ẹ̀kan àsálà tí o ti mọ̀ pọ̀ gbogbo lè jẹ́.
tèmi kan tún mi wò kọ́wọ́ ẹni tó nílì àṣẹ Ọlọ́run bẹ́ẹ̀ lára mi alikuriya mi ó bẹ́ẹ̀ lára mi o kọ́wọ́ mi kan tún mi wò kọ́wọ́ ẹni tí mo ní. Àwọn ìyá wa alásàlátù with different colour of hijab wọ́n wọlé síbi wáàsí ìta gbangba ti Ramadan ọdún 2025 ti aláàjì wa Muhammad KEZEEM àti alájà wa ODEYEYIWA Islamic Foundation. We have been on it for some years back. Alhamdulillah, we promote every blessed year. Tọdún yìí ó tún ṣe dáadáa díẹ̀ ju tọdún tó kọjá lọ. Tọdún tó ń bọ̀ á dáa ju tọdún yìí lọ. Ọlápẹ̀lú àwọn àkàmọ̀. Bàbá mi ODEYEYIWA kábíyèsí ṣe kankan sí mo fẹ́ kẹ́ ẹ̀rí nǹkan tó ṣe. Kí lè ṣe kábíyèsí? Ẹni wọ́n fi ẹ̀sùn náà lójú olóyè. Ìgbà tí mo ní tọdún yìí dá díẹ̀ tó lọ́dún kó kọjá lọ. Kábíyèsí wa nà ọ́ láì. Wọ́n tún nà ọ́ láì. Wípé ó ń bọ̀ ní kò tí ì débẹ̀ yóò sì padà débẹ̀. Ọlákọ̀ọ́mọ wa wà hábà. Ẹ̀rí ni ẹ wò wá ẹ̀ tún wá wò. Ẹ̀wẹ̀ bí tó ní wá. Ẹ̀bá wo wá kẹ̀tún wá wò. Ẹ̀wẹ̀ bí tó ní wá o. Kùrìyá ní tàǹkì oúnjẹ lẹ́yìn wa. Àsàlátù tá ń ṣe oúnjẹ lẹ́yìn wa o. Àwọn wo wá mọ̀ tún wá o. Ẹ̀wẹ̀ bí tó ní wá. Lẹ́nìí máa máa tẹ̀síwájú bí àwọn àlejò wa bá ṣe dé máa máa fi wọ́n hàn lọ́jọ́ pé àwọn lórí á bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn. Mo lọ́wọ́ ṣe Abdulfatai tí bá ṣe mistake bàbá wa yìí máa mú ewé kẹwò. Bàbá wa chief imam tí wọ́n jẹ́ olùdarí mọ́sálásí central wa ní ewékòrò bọ̀dára ṣàkóyídé Muhammad Bahawa àwọn ẹni àkọ́kọ́ tó mo fẹ́ fi hàn torí pé àbẹ́bí tí kí àtọ́lọ́lọ́ ń bẹ fún bámi ṣe díẹ̀ díẹ̀ ó ní yẹmíìnù yẹmíìnù wọ́n lọ ká ní Abubakar fi ṣe wa kíkì mi níbí lónìí ọwọ́ ọ̀tún ni màá ti gbé bí ànábì ṣe wí òun ló jẹ́ kí n gbé látọ̀dọ̀ bàbá Muyideen Muhammad Awali chief imam ewékòrò àwọn ni wọ́n fún bàbá wa ALHAJ KEZEEM wọ́n fún wọn ní oyè bàbá àdínì ewékòrò. yóò fi mọ̀ pé tí mo sọ yẹn wọlé ìjọba ẹ ti fi wọ́n tó yè ẹ rí wípé àdínì ń lékún lára wọn torí ọ̀bẹ lomi ìjòyè àdínì wọ́n àwọn aláwọ̀ aláfààyè ti pọ̀jù wọ́n bá ẹ̀sìn tá a rí lára ẹ̀tẹ́lẹ̀ tá a fi ìgbà ìtẹ̀ fàdínì ló bá jùlọ fún akòrí abáwa ṣe mọ́. bàbá àdínì bàbá wa ODEYEYIWA one thing I notice about him is that á bèrè lọ́wọ́ ẹ̀ torí ìgbàgbọ́ wọn ni wípé o lè jábúrò mi bọ̀ nípa fíìdì yẹn dà pé o bọ̀ jù mí lọ. àwa bí ẹni àbí aláàjì kí lórí sáàrin yẹn nítorí o bá ti wá sọ wà láàyè o ti wọlé lọ́dọ̀ ẹ̀. ànábì ní kákírú ẹni bẹ́ẹ̀ ó mọ̀ ó tún wá ń wádìí kó o tún mọ̀ sí. èyí mọ̀ ẹ̀ tún wá ń sọ fáwọn tó mọ̀ pé ẹ fẹ́ mọ̀ sí ìmọ̀ yẹn ò ní fọ̀dẹ̀dẹ̀ yín lẹ̀ láéláé. Ọlágbọ̀bọ̀ wa Muhammad. Bàbá Muyideen ló kó mi ràn yín báyẹn mi ò tí ì dọ́dọ̀ yín. Lọ́dún tó kọjá o, àwa wo ni
làwa wo ní. Bùrọ̀dá ṣẹ́kù ìdí ni ọ̀kọ̀mẹ́lá awálì. Lọ́dún yìí ooo, àwọn ayé ni alhamdulilayi. Tó o bá tún ti lọ́dún tó ń bọ̀, àwa wo ní. Bóyá lọ́dún tó ń bọ̀, àwa wo ní. Àwọn jọ̀ṣẹ̀ Ramadan ODEYEYIWA, àwa wo ní. Lọ́dún tó bọ̀ bìí láyé Rasulul Karim, àjọṣe ń bí ni. Bá a ṣe ń kí àwọn alásàlátù another colour of hijab alásàlátù. Mo ṣe mú akíyí ṣùgbọ́n mo fẹ́ sọ̀rọ̀ kan lọ́dọ̀ Àyìndé àgbà àti bàbá mi Àyìndé kejì. Torí kò sí kékeré nínú yín, kò ní lè fẹ́ sọ fún Àyìndé kékeré. Àyìndé àgbà àti Àyìndé kejì. Kábíyèsí. Ẹ̀sà, wọ́n ní tí ó bá di àsìkò kan nínú bí ìparí ayé. Gẹ́gẹ́.